gómìnà Lucky Ayédátiwa tìpínlẹ̀ Ondo lẹ́tọ̀ọ́ látún ti dupò gómìnà lẹ́ẹ̀kan sí o. ilé-ẹjọ́ sọ̀rọ̀ àmọ́ gómìnà ní òun ò lọ ilé-ẹjọ́ tó ga jùlọ tí í ṣe Supreme Court ó ní ó tẹ́ òun lọ́rùn o. ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó wà nílùú Àkúrẹ́ ló ti gbé ìdájọ́ kalẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí o lórí ẹjọ́ eléyìí tí Ògúnnágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Akin Ègbúláwọ̀ gbé lọ sí iwájú ilé-ẹjọ́ ọ̀hún. ẹni tó gbé ẹjọ́ lọ ní gómìnà Ayédátiwa tó ti ń palẹ̀mọ́ o láti ti dupò gómìnà nípínlẹ̀ Ondo lẹ́ẹ̀kan sí lọ́dún 2028 eléyìí tó ní ó tako òfin orílẹ̀-èdè yìí nígbà tí ó gbé ìdájọ́ kalẹ̀. onídàájọ́ Tóyìn Adégòkè ó ní lóòótọ́ ni ó ní gómìnà Lucky Ayédátiwa ò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà látún ti gbé àpótí ìbò lọ́dún 2028 o. ìdí sì ni pé wọ́n ti síwájú búra wọlé fún gẹ́gẹ́ bí gómìnà ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 níbi tó ti parí sáà tí gómìnà Akérédolú lò kó tó dolóògbé. ó sì gbàpótí ìbò ó wọlé. wọ́n tún búra wọlé fún sáà tuntun ọdún mẹ́rin míì ní ọdún 2025 tí ó sì tẹnubọpọ̀ lọ́dún 2028. ó ní fún ìdí èyí ó ní òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 2029 kò fààyè gba ààrẹ, igbákejì ààrẹ, gómìnà àti igbákejì gómìnà láti lo ju sáà ọdún 8 lọ tí wọ́n bá wọlé ìbò lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. ó ní fún ìdí èyí tí wọ́n bá gba Lucky Ayédátiwa láàyè látún ti dupò gómìnà yóò lò ju ọdún 8 lọ tẹ́lẹ̀ sì tako òfin orílẹ̀-èdè Nàìjíríà. àbọ̀ gómìnà Lucky Ayédátiwa ti ní òun yóò gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí í ṣe Supreme Court lọ. ó ní òní ó bá wọn dá ẹjọ́ ọ̀hún. ọ̀dà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ni ìwòye tiyín? ẹ fi àríwísí yín lábẹ́ ìròyìn yìí. só yẹ kí gómìnà Lucky Ayédátiwa tún dun ipò gómìnà lẹ́ẹ̀kan sí ni? só yẹ kó lò ju ọdún 8 lọ gẹ́gẹ́ bí ipò gómìnà? àbí ẹ mọ́ gbàgbé wípé irú ẹ ti síwájú wáyé o nígbà tí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Goodluck Ebele Jonathan ń gbìyànjú rẹ̀ ṣùgbọ́n tó já sí pàbó. ẹ fi àríwísí yín sábẹ́ ìròyìn yìí. bákan náà ẹ fìfẹ́ hàn sí wa kẹ́ fọ́lọ̀ wa lórí òpó yìí.